máa dájọ́ ta lọ máa sọ̀rọ̀ Stop playing. Time to pray. dájọ́ ta mi lọ máa dájọ́ ta lọ Adéyẹyè ládé tó kájọ ilé àwọn òdùà. We must not allow foreign religion to overshadow ours. Ó yá máa We must tell our stories the way we should. This is our culture, our tradition, our heritage. It's time to àwọn àmì tí mo nà já ju ilé owó délé ó yá máa tàwọn ẹ̀ sókè. Bàbá ti kú lọ́dọ̀ àwọn ọlọ́pàá bá wọ́n ti pọ̀ níbi òkú pọ̀. Gbogbo àwọn àṣà àti ṣe ni wọ́n gbé lárugẹ nínú àṣewá pàtàkì. Ọlọ́fin àrélé ọlọ́fin àrélé ẹ̀yọ́ yẹn kọ́lé àwọn abiyamọ ayé máa bá yín rìn. Àwọn ọdún yìí ṣe bàbá. Máa bá yín rìn. Àwọn aláṣẹ kò wá ń bá yín rìn. Kábíyèsí ó pẹ́ tó ń bínú yín. Ilé ọ̀gá ọ̀nà ọ̀gá olóṣèwé àràdá. Bàbá ayé ìgbọ̀ta yín. Bàbá ń lọ fún ẹbí orí àwọn bàbá bàbá wọn. Kábíyèsí aláṣẹ ọlọ́fin àrélé ọlọ́fin àrélé. Bàbá ti lọ gbé àwọn bàbá wọn. Wọ́n lọ bẹ̀. Wọ́n lọ ṣàdúrà. Àwọn ọ̀gá àbálẹ̀ tẹ̀lé wọn lókè òkú. Ẹ̀jẹ̀ ká dúró bí olówó bá ṣe lọ bẹ́ẹ̀ máa ń wò. Lọ́ọ̀kọ́ yìí. Ọwọ́ àbí sókè. Ọwọ́ àbí tí wọ́n yàn sókè. Máa fi dáyé. Máa fi dáyé. Bóyá máa rí tiẹ̀. Bóyá kò sọ fún ẹ fún Elédùmarè ọba àgbọ̀dọ̀ yìí ọba ṣẹ̀dá wọn. Ilé mi kà ṣá ìgbà o. Ilé mi kà ṣá ìgbà o. Bàbá ti lọ sí ọjọ́ ìyá bàbá wọn. Wá ṣàdúrà bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tèmi yẹ àgbáyé ní Kó gbà mí o. ìfàmọ́gbà mi lágbàgbà o. Ó yá máa ṣàdúrà. Máa ṣàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa àmọ̀túnmọ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí. Adéyẹyè tí bàbá gbé jáde. Ẹ̀yin tẹ̀ máa máa fà ní ẹ̀sìn rí lọ́wọ́. Ẹ kú kalẹ̀ níbi tí a bá tún wò wá káàkiri gbogbo àgbáláyé ní báyìí Adéyẹyè ti jáde o kábíyèsí aláyélúwà Ọọ̀ni ìrìnsà ti lè fẹ́ wọ́n ti gbé Adéyẹyè jáde wọ́n sì ti ya ibi olórí àwọn baba ńlá baba wọn nínú ààfin bí láti wúre ńbẹ̀ kí gbogbo ẹ̀ ó lè tù ó lè bà à ń lọ sí òkè mògún báyìí ẹni gbogbo àwọn èèyàn ti ń fi ọwọ́ gbá orí wọn mú oníkálùkù ti ń sọ nǹkan tí ó fẹ́ ẹ ti ń wọ́pọ̀ sí ilé owó ẹ tí wọ́n ti ń béèrè ọmọ gbogbo ẹ̀ sì ti ń dò wọnú ara wọn lójú wòrán yẹn yìí ló ti gbogbo ẹ̀ ṣe ń rántí gbogbo ẹ̀ ṣe ń kàkẹ́ ẹ̀yin náà láǹfààní àtúndọ̀ ọ̀fẹ́ láti máa ṣe àdúrà níbikíbi tí ètò yìí bá ń ka yín mọ́ lásìkò yìí torí láìpẹ́ láì jìnnà tí kábíyèsí bá ti kúrò níbi tí wọ́n ti lọ ṣàdúrà lójú orílẹ̀ àwọn baba ńlá baba wọn tán wọ́n bọ́ ta àjọ kọ́wọ́rìn ó di ibi tí wọ́n ń pè ní òkè mògún ní ẹnu ọwá ní ilé Ifẹ̀ ibẹ̀ ni àjọ máa lọ bí kábíyèsí ṣe ń bọ̀ ẹ̀yin náà mọ̀ rí lójú wòrán yín pé adé yẹn ń wúwo bí wọ́n ṣe ń gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ìbọn tí ẹ̀ ń gbọ́ tí wọ́n yìn gbàgbàgbà tí ròbọ̀ ń dún lákọlákọ ìbọn tí ń dún lákọlákọ yìí òun ni máa ń mú adé yìí fúyẹ́ tí kábíyèsí bá ti gbé ẹ̀ẹ̀kan lọ́dún sì ni wọ́n máa ń gbé adé rẹ̀ ẹ̀yin tẹ̀ wá lẹ́ràn láǹfààní àti máa ṣe àdúrà nílé kí Ọlọ́run Olódùmarè kọjá ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ kú ìpàdé níbi kí iṣẹ́ láǹfààní àti mọ̀ wá fún ìgbàgbọ́ iléeṣẹ́ kábíyèsí tv láti ń kàn sí ibi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ máa bá wa ká lọ. Ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní ilé ìṣẹ̀lẹ̀ èdè ọjọ́ àárọ̀ ọ̀sán àti alẹ́. Nínú mẹ́tẹ̀ẹ̀wò olóṣèlú ayé wọn, àwọn òyìnbó àwọn ìtàkùn ìgbà lọ́wọ́ wọ́n ní fún àyà wọn. Wọ́n ní north, south, west, and east. Wọ́n máa ń lọ ìtumọ̀ lọ́tún fẹ́.
láǹfààní láti máa tọrọ tí ẹ bá fẹ́ lé kí ọlọ́run olódùmarè ó sì máa fi àṣẹ sí i. À ń lọ báyìí ẹ rí i pé kábíyèsí ọ̀rá ń gbẹ́sẹ̀ ni tó túmọ̀ sí pé nǹkan ju nǹkan lọ o bẹ́lẹ̀dẹ̀ bá gbọ́ gbèrè yóò bí ìdílé ẹ̀kú kalẹ̀. àǹfààní àti mọ̀ fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí tv láti ń kàn sí ìlú Ilé-Ifẹ̀ la wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí a ti ń ṣe World Olojofestival 2023 lábẹ́ kábíyèsí Ọ̀nìrìṣà àrólé Oòduà ọba Enitan Ogunwusi-Ojaja ẹlẹ́ẹ̀kejì ti olórí aládé gbogbo níbẹ̀ la wà kábíyèsí ti gbé adéàrè jáde fún ọdún ọlọ́jọ́ ti ọdún nìyí tí oníkálukú sì ti ń tọrọ tó fẹ́ ẹ tí owó ti ń tọrọ owó ẹ tí ọmọ ti ń tọrọ ọmọ ẹ tí wọ́n làáfíà ti ń tọrọ àlàáfíà ẹ mọ̀ rí kùkù kẹ̀kẹ́ gbogbo ẹ̀ bí ó ṣe ń rọ́ tí àwọn èèyàn sì ń bẹ lọ́hùn fún nǹkan tí oníkálukú nílò kí ọlọ́run Olódùmarè ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bàbá ń gbé adéàrè bọ̀ báyìí sẹ́yìn náà bá ti ń fojú kan adéàrè ńlé àǹfààní wà fún yín láti mọ mìíràn tí ẹ bá fẹ́ lọ́dọ̀ Olódùmarè ó sì ti di àṣẹ adéàrè yìí adé àṣẹ ni torí pé adé tó níná jù nílẹ̀ Yorùbá ni sáà bá ń sọ̀rọ̀ nípa adéàrè ẹ̀kan lọ́dún ló ń jáde bí wọ́n bá sì ń sọdún ọlọ́jọ́ nílé Ifẹ̀ òun náà ni adé yìí máa ń jáde kí ọlọ́run Olódùmarè ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ máa bá wa ká lọ bí tẹ bá ti ń wò wá káàkiri àgbáláyé àmì ẹ̀ nílùú Ilé-Ifẹ̀ níbi tá a ti ń ṣe ọdún ọlọ́jọ́ World Festival 2023 ti ọdún yìí lábẹ́ kábíyèsí Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ ọba Enitan Ogunwusi àrólé Oòduà ètò náà tẹ̀ síwájú ẹ máa bá wa ká lọ.
tẹ̀ síwájú nílùú Ilé-Ifẹ̀ mo rò báyìí náà ń rí lójú ìwòran yín níbi tí kábíyèsí aláyélúwà Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ tí wọ́n ti gbé Adéarè jáde tó oníkálùkù ń ṣàdúrà. ẹ̀yin náà máa bèrè tí ẹ bá fẹ́ lé kẹ́ ẹ máa ṣàdúrà yín tí gbogbo tí wọ́n mọ tí wọ́n làáfíà ìkúbálẹ̀ ọ̀rọ̀ mo sì nígbàgbọ́ pé Olódùmarè ó ṣe fún Adéyeye adé ìṣẹ̀ǹbáyé ni bẹ́ẹ̀ yẹn bá fi tọrọ nǹkan ìmọ̀ rí bẹ́ẹ̀ ẹ máa ṣe ẹ máa ṣàdúrà ẹ má dákẹ́ bẹ́ẹ̀ yẹn bá dákẹ́ tarẹ̀ ó bá dákẹ́ ẹ kú kalẹ̀. tẹ̀ síwájú ní ìlú Ilé-Ifẹ̀ tẹ́yìn náà jẹ́ darapọ̀ mọ́ àkókò àkọ́kọ́ ìlú Ilé-Ifẹ̀ làwà níbi tí a ti ń ṣe World Olojofestival 2023 fún ti ọdún yìí lábẹ́ kábíyèsí àrólé Oòduà ọba Enitan Ogunwusi-Ojaja lẹ́ẹ̀kejì kábíyèsí ti gbé Adéarè jáde fún sọdún yìí o wọ́n sì ti wọ òkè mògún lọ láti lọ ṣe àdúrà fún àwọn alálẹ̀ kí gbogbo oṣù rí bí yóò ṣe rí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè wọ́n tọrọ àdúrà fúnlẹ̀ Nàìjíríà fẹ́mi àtiwọ́ fọmọdé fàgbàlagbà fọlọ́wọ́ fún tálítà fọlọ́rọ̀ fún bọ̀rọ̀ kìíní ọkùnrin obìnrin gbogbo náà ní ajàǹfààní àdúrà nígbà yìí náà bá wà nílé ẹ̀ láǹfààní àti máa fi ọwọ́ gbá orí yín kẹ́sì máa bèrè lọ́wọ́ ẹlẹ́dàá yín pé iṣẹ́ bá fẹ́ ẹlẹ́dàá yín ó ṣe ó di dandan torí adé tà ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí a pè ní Adéarè yìí ẹ̀ẹ̀kan lọ́dún ló ń jáde ní ọjọ́ ọlọ́jọ́ náà sì ni máa ń jáde ní ọjọ́ tí ọjọ́ di ọjọ́ tí adé yìí bá sì ti jáde gbogbo ojú ọjọ́ yóò sì paradà mo rò báyìí náà sì rí wípé ojú ọjọ́ ti paradà báyìí bí kábíyèsí ó ṣe gbé adé yìí lọ káàkiri ibi tó yẹ kí wọ́n gbé lọ rèé ó sì jẹ́ pé òjò ká ò ní kán tẹ́lẹ̀tẹ́lẹ̀ òjò ti ṣe bí ìgbà kó sú ṣùgbọ́n ńgbà tí kábíyèsí gbé adé yìí ojú ọ̀run paradà ó yí bìrí ìtàn náà ọ̀run tàn òòrùn tàn bí ìgbà tí lókolóko bá jáde àbí táǹsọ̀ òye yín gbogbo ẹ̀ yóò wá máa ṣe bìbà bìbà èrò ọmọ rọ́kùwù kẹ̀kẹ́ òkè mògún ni kábíyèsí gbádéyà láti ṣe àdúrà ẹyọ kan sí méjì fún orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ifẹ̀ lápapọ̀ àwọn ọ̀tọ̀kùnrin darapọ̀ wọn bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ládéládé lóyè àwọn kọmíṣánná àwọn sẹ́nítọ̀ àwọn rẹ́ẹ̀pù lájọ wà níbi tí a wà yìí gbogbo àwọn ládọ́lélẹ̀ Yorùbá gbogbo náà ni wọ́n darapọ̀ mọ́ wa níbi tí a wà yìí bí kábíyèsí bá ti jáde lókè ìgbòkó ni wọ́n gba ìdí ajé lọ láti lọ ṣe àdúrà tó tún kàn ń bẹ̀ tí gbogbo ẹ̀ tí ó sì máa dùn
tí gbọ́gbọ́n ọmọ kan sí ètò tẹ̀ síwájú ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí a ti ń ṣe ọlọ́jọ́ World Festival 2023 ti ọdún yìí lọ́lọ́run Olódùmarè wọ́n jẹ́ kí èmi àtẹ̀yìn ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀yin náà máa ṣàdúrà ńlẹ́ o gbogbo ń tẹ́ ẹ fẹ́ Ọlọ́run ọba mi ó sọ ọ́ di rọrùn pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè kọ́dún yìí ó tó parí ẹ kú kalẹ̀. síwájú ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Ilé-Ifẹ̀ níbi tí a ti ṣe World Olojofestival 2023 ti ọdún yìí tí gbogbo ètò náà sì ń dùn. Kábíyèsí aláyélúwà Ọ̀nìṣà wọ́n ti fi ADEARE jáde tí wọ́n sì ti fi ń wúre fún tọmọdé tàgbà lágbà. Sẹ́yìn bá ṣe darapọ̀ mọ́ wa ò ní a ṣe ń jára wá sí bí a ṣe ń ṣe èyí nílé iṣẹ́ Kábíyèsí TV tí a ti ń bí àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Mo ti ṣàdéhùn fún yín lánàá wípé gbogbo ẹ̀ bá ṣe ń lọ ni wọ́n mọ̀ mú wá sójú ìwòran yín títí tí ó fi di ọjọ́ Tuesday tí a fi ẹnu ètò yìí kúnlẹ̀. Ṣùgbọ́n òní jẹ́ ọjọ́ pàtàkì nínú ọdún ọlọ́jọ́ tó ṣe pé ADEARE tí Kábíyèsí aláyélúwà Ọ̀nìṣà ti Ilé-Ifẹ̀ tí wọ́n máa gbé sórí yìí adé yìí jẹ́ adé ìṣẹ̀ǹbáyé tó sì jẹ́ pé kò sí adé tó ṣáájú ẹ̀lẹ́ Yorùbá torí sábà ń sọ̀rọ̀ nípa ADEARE adé tí ó ní àṣẹ lára ni tí Kábíyèsí bá gbé adé yìí ìyí máa ń lóòrìn ìyí máa ń wúwo láti gbé ẹ̀kọ́ kéjèèjì ní Kábíyèsí ọmọ gbẹ́sẹ̀ kìí ṣe adé tẹ̀yàn máa ń gbé lọ patí àbí tá à ń sọ òye adé ìṣẹ̀ǹbáyé tó lágbára púpọ̀ ni tí Kábíyèsí bá sì gbé adé ìjáde ojú ọ̀run ó paradà òjò ṣe bí ìgbà pọ́fẹ́ rọ̀ òjò ò ní padà rọ̀ òrùn ó tún ràn tí Kábíyèsí ó fi gbádé yìí lọ láti inú ààfin déèdì Ògún déèdì Ajé padà sínú pálásì ní ọ̀dọ̀ Kábíyèsí lọ́hùn òjò gbọ́dọ̀ kàn bí wọ́n ṣe ń ṣe láti ìgbà wáṣẹ̀ tí Ọlọ́run ọba mi sì mú darapọ̀ mọ́ wa lọ́dọọdún oníkálùkù sì láǹfààní àti mọ́ tọrọ tí wọ́n bá fẹ́ ẹ tí ń wówó tí ń wọ́mọ tí ń wá láàfíà wọ́n sì tọrọ Ọlọ́run ọba mi sì ń ṣe àti rí bí àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tí wọ́n wá dúpẹ́ lọ́dún yìí tí wọ́n sì sọ pé nǹkan báyìí ni Ọlọ́run ọba mi ṣe fún àwọn ni Ọlọ́run ọba mi ṣe fún àwọn tí gbogbo ẹ̀ sì ń dùn kí Ọlọ́run Olódùmarè ó tún yẹ ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ̀yin náà ń lé ẹ láǹfààní àti máa tọrọ tí ẹ bá fẹ́ ó sì nígbàgbọ́ pé Ọlọ́run Olódùmarè yóò ṣe ti gbogbo wa náà láṣẹ pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ọdún ọlọ́jọ́ World Festival Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ la wà tí a ti ń kọ̀ sí lábẹ́ Kábíyèsí Enitan Ogunwusi-Ojaja tó fìdí ọ̀tẹ̀ ìjànlẹ̀ gbẹ̀ olórí aládé gbogbo ẹ máa bá wa ká lé sí Kábíyèsí TV láti kọ̀ sí peter àti bí àṣà àti Yorùbá lárugẹ ẹ máa bá wa ká lọ. àárín bí ó ṣe ṣe wọ́n máa yí lọ dànù ó máa já dànù ó gbọ́dọ̀ yọ ọ́ nílé mú dé ìbàdàn.
jáde lókè mògún báyìí eré gbogbo di ìdí ajé kí a lọ ṣe ètò tó bá kù gbogbo ètò náà tẹ̀ síwájú ẹ̀ sáà bá wa ká lọ ADEARE lẹ́yìn náà ń wò lójú ìwòran yín yẹn o ẹ láǹfààní àti máa ṣàdúrà kẹ́ ẹ máa bèrè ohun tí ẹ bá fẹ́ lọ́wọ́ Olódùmarè ó ti di ṣíṣẹ àṣẹ ti kún gbogbo tí ẹ bá tọrọ Ọlọ́run ọba yóò fi àṣẹ sí i pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ kú ìkàlẹ̀. ajé la wà yìí tí kábíyèsí aláyélúwà tí wọ́n tún ti wá ṣe àdúrà kan sí méjì níbi tá a wà yìí láti jẹ́ kí ìlú kó tùbà kó tùsẹ́ kábọ̀nù ńlẹ́ kó tú wẹ́rẹ́ kí àgàn kọ́tọ̀ wà lábòsùn gbogbo ètò náà sì tẹ̀ síwájú nílùú Ilé-Ifẹ̀ níbi tí a ti ṣe ọdún Olojofestival2023 ní ọ̀dọ̀ kábíyèsí aláyélúwà Ọọ̀ni ìsáàtì Ilé-Ifẹ̀ olórí aládé gbogbo ẹ máa bá wa kálọ. ADEARE lẹ́ ń wò lójú òrán yín sí kábíyèsí pé ẹ rí i pé kábíyèsí láti fi ọwọ́ mú àwọn kan lọ́pọ̀ ọ̀tún lápá sì ní àwọn ẹmẹsẹ̀ wọn adéhùn ó lóòrìn púpọ̀ jù ṣùgbọ́n bí wọ́n bá ṣe ń yìnbọn sókè bẹ́ẹ̀ ni ọmọ fúyẹ́ torí gẹ́gẹ́ báyìí lòwú aláǹtakùn fúyẹ́ ọlágbà pọ̀ jù ẹ̀yin náà rí ní nǹkan ju nǹkan lọ ó kọjá bẹ́ẹ̀ ẹ kú kalẹ̀. ajé la wà yìí ní ìlú Ilé-Ifẹ̀ tí aláyélúwà kábíyèsí Ọọ̀ni ìrìṣà tí wọ́n tún ti lọ ṣàdúrà ajé ní ìgbé ajé fún gbogbo àwa tí a nílò ajé fún tọdún yìí èmi náà nílò owó ńláńlá báyìí láàfin ra màálù
owó ńlá lálà fi ra aeroplane ẹ wá gbájé tèmi kò mí ìwọ náà máa sọ bẹ́ẹ̀ nílé kọ́lọ́hún Olódùmarè ó sì lè mú owó ńláńlá báwọ̀ náà bí tọ́ bá wà kábíyèsí ti wọ ìdí ajé lọ láti lọ ṣe àdúrà gẹ́gẹ́ bí ajé ìtọ́dún yìí kí ó bà ó túṣẹ́ ó tùbà fún gbogbo èmi àti ọ tí ẹ̀ ń wò wá lé ẹ̀yin náà máa ṣàdúrà kẹ́sì máa fọwọ́ gba orí yín mú ẹ kú ìkàlẹ̀ iléeṣẹ́ kábíyèsí TV níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. àndúróde kábíyèsí aláyélúwà tí wọ́n ń ṣe àdúrà ajé lọ́wọ́ ní ìdí ajé kí wọ́n jáde tí wọ́n bá ti ṣàdúrà ajé tán àmọ́ tún padà síbi tọ́kàn pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè ẹ kú ìkàlẹ̀. ìyàwó ẹ̀ báwo ni kí ló wá jẹ látàárọ̀ òòrùn ti pa orí ọkọ ẹ̀ wò orí mi ti fi yẹ ọjà wà pàjá. kábíyèsí aláyélúwà onírìṣà tìlú Ilé-Ifẹ̀ àwọn tí ń jáde bọ̀ láti ìdí ajé láti lọ ṣe ètò ìtọ́kàn bó bá ṣe ń jà àti bó bá ṣe wà sí àmọ́ fi tó yín létí lé ẹkú ajé o. tó sì tẹ̀síwájú ní ìlú Ilé-Ifẹ̀ níbi tí a ti ṣe Olojofestival 2023 ibẹ̀ la wà tí a ti kàn sí ìdí ajé la wà yìí ní ìlú Ilé-Ifẹ̀ ní ẹnu ọwá níbi tí wọ́n fìdí ajé kalẹ̀ sí kábíyèsí tí ń jáde bọ̀ níbi tí wọ́n ti lọ ṣàdúrà ajé ti ọdún yìí ẹ kú kalẹ̀.
Ago. ṣẹ̀ darapọ̀ wá fún àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí TV láwà ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí a ti ń ṣe World Olojofestival 2023 lábẹ́ kábíyèsí Ọ̀nìrìṣà ti ìlú Ilé-Ifẹ̀ ọba Enitan Ogunwusi àrólé Oòduà olórí aládé gbogbo ibẹ̀ láwà tí a ti ń ṣe ọdún ọlọ́jọ́ ti ọdún ní tọdún yìí dùn ó tún ní gbọ́gbọ́nú bí ṣe máa ń ṣẹlẹ̀ lọ́dọọdún àwọn ládéládé lóyè ni wọ́n darapọ̀ mọ́ wa fún ti ọdún yìí ṣùgbọ́n òní ni ọjọ́ kan pàtàkì tí kábíyèsí mọ́ gbé ADEARE jáde ó fi hàn yín lójú ìwòran yín lẹ́ẹ̀kan tí kábíyèsí sí láǹfààní àti lọ ṣe àdúrà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú tí a sì nígbàgbọ́ pé àdúrà wa ti gbà tí Ọlọ́run ló túbọ̀ jẹ́ kí àdúrà wa kọ́ mọ gbà sí ẹ̀yin náà láǹfààní àti mọ̀ fi àdúrà nílé níbi tí ẹ bá wà kí Ọlọ́run ó gbà ó sì nígbà pé yóò rí bẹ́ẹ̀ ó sì ṣẹ bẹ́ẹ̀ ẹ kú ìkàlẹ̀.
fúngbà àkọ́kọ́ ìlú Ilé-Ifẹ̀ la wà mọ́sọ̀ túmọ̀ adé yìí fún yín lẹ́ẹ̀kan pé bí ọmọdé bá débi èrò ẹ̀rù ọ̀bà ẹ̀yin náà rí nígbà tí kábíyèsí lọ tí ń padà bọ̀ ẹ rí pé ó ti rẹra kìí ṣe adé kékeré o kìí sì ṣe nǹkan tí ọmọ kékeré lè fẹ́rí sí torí pé àtàrí àjànà ọkọ̀ jẹ́ ẹ̀rù ọmọdé á sì ń bẹ nílùú Ilé-Ifẹ̀ níbi tí a ti ṣe World Ọlọ́jọ́ Festival 2023 ní abẹ́ kábíyèsí aláyélúwà Ọ̀ọ̀nìrìṣà ti ìlú Ilé-Ifẹ̀ ọbọ̀ Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ọbẹ̀ Enitan Ogunwusi ibẹ̀ láti wà tí a ti ń kọ̀ sí ẹkú ìkàlẹ̀ níbi kí tí a bá ti láǹfààní àtúnwò àfúnpá àkọ́kọ́ iléeṣẹ́ kábíyèsí TV tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní ẹ máa bá wa ká lọ. ẹ̀yin bá tẹ̀ dára fún àfúgbà àkọ́kọ́ à ń bẹ nílùú Ilé-Ifẹ̀ níbi tí ojúmọ́ ti mọ́ wáyé tí a fi ń ṣe World Ọlọ́jọ́ Festival 2023 ibẹ̀ ni a wà lọ́dọ̀ kábíyèsí aláyélúwà Ọ̀ọ̀nìrìṣà ti Ilé-Ifẹ̀ ọba Adeyeye Enitan Ogunwusi tí wọ́n jẹ́ olórí aládé gbogbo kábíyèsí ti gbé ADEARE àti gbé káàkiri ìlú wọ́n sì ti gbé padà sáàfin mo sọ fún yín ní ẹ̀kan pé tí ADEARE yìí bá jáde pé òjò ọgbọ́dọ̀ kan tí kábíyèsí ó fi lọ àti wọn ó fi bọ̀ ẹ̀yin náà ti rí bó ṣe rí báyìí ojú ọjọ́ paradà lóòótọ́ ṣùgbọ́n òjò kan kábíyèsí wa lè gbádé wọlé kí òjò wá bẹ̀rẹ̀ o ṣùgbọ́n kò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ torí bí Ọlọ́run ọba mi ṣe nǹkan rẹ̀ láti gbà wáṣẹ̀ nìyẹn a sì ń bẹ nílùú Ilé-Ifẹ̀ níbi tí a ti ń ṣe World Ọlọ́jọ́ Festival 2023 iléeṣẹ́ kábíyèsí TV láti ń fún yín ní gbogbo ẹ̀ bí ń ṣe ń lọ lójú wọn yín mo sọ pé káyìn náà láǹfààní láti máa ṣàdúrà fẹ́ máa sọ ní tẹ́ bá fẹ́ mo sì nígbàgbọ́ pé Ọlọ́run Olódùmarè yóò ṣe ti gbogbo wa náà nírọ̀rùn níwòyí ẹ̀mí orí owó ọmọ ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀ ọmọ báyìí mi àtẹ̀yìn pé ẹni tí ń wó kórówó ẹni tí ń wọ́lá kọ́lọ́lá ẹni tí ń wọ́mọ kọ́rọ́mọ ẹni tí ń wó kèké kọ́lọ̀ wọ́n sòkò fún orí owó orí Amẹ́ríkà orí London kọ́mọ ṣe tèmi àti pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba tó bá ti di ọ̀la alágbára Ọlọ́run ní kábíyèsí ọgbà àwọn olóyè jàǹkàjàǹkà àtàwọn ládéládé àti gómìnà lálejò fún jíjẹ mímu ní inú ọgbà ààfin níbí ọ̀túnla lọ́jọ́ Monday ó ní kábíyèsí ọ̀làǹfààní láti kó gbogbo àwọn tí wọ́n bá lẹ́bùn jọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó bá mọ orin kọ ẹni tó mọ ọ̀rọ̀ sọ ẹni tó mọ ewì ké ọ̀túnla ní kábíyèsí ni wọ́n gbà wọ́n lálejò ní ààfin wọn ní ààfin Ọ̀ọ̀nìrìṣà ti ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n sì máa fún gbogbo wọn lẹ́bùn bí wọ́n bá ṣe pọ̀ tó
ìyẹn ò mí pé kí wọ́n mọ́ gbẹ̀bùn kí wọ́n pé mílíọ̀nù ẹ̀bùn tí ń bẹ ńlẹ̀ ọ̀kárí torí ọba tó kájú ẹ̀ ní Enitan Ogunwusi ìyẹn láṣẹ ní alẹ́ Monday títí wọ àpọ̀mọ́júmọ́ Tuesday kó tó di pé a fi ẹnu ètò ọlọ́jọ́ ti ọdún yìí gúnlẹ̀ bí a ṣe ń babọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá náà nù lẹ́yìn pàtàkì gbàjúre alàgún lánàá onílàdé àrè jáde ọ̀la ni a gba àwọn àlejò ní ìlú Ilé-Ifẹ̀ ọ̀túnla ni gbogbo àwọn tí ó bá lẹ́bùn orin kíkọ ọ̀rọ̀ sísọ ni a pàdé ní alẹ́ Monday mọ́jú ọjọ́ Tuesday pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè gbogbo ẹ̀ náà láti mọ fún yín bí n bá ṣe ń lọ nílé tí ẹ mọ̀ láǹfààní láti máa wò aṣọ́dọ̀ ọdún nìyẹn ká ṣe tẹ̀mí nínú owó nínú ọmọ nínú àìkú baálé ọ̀rọ̀ ẹ kú kalẹ̀ níbikíbi tí ẹ bá ti láǹfààní àti mọ̀ wá fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ Kábíyèsí TV láti kàn sí níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ máa bá wa kálọ. Kábíyèsí tó wà lórí Africa Magic Yorùbá orí tù wọ́n ti máa ń gẹ̀ sí Yorùbá wọ́n ti máa ń gẹ̀ sí Yorùbá ní kò tí mo rẹ̀ tó máa ń rí ní wọ́n nídìí ẹ̀ lọ́ta tí ń lẹ́kọ̀ọ́ kan náà ti máa ń sọ Yorùbá fún wa ìlú ẹ̀ díẹ̀. Gbogbo ilẹ̀ máa kọjá. Ẹ̀yin tẹ̀ ń jáde ẹgbàá bì kan káwọn tó wọlé gbà bọ̀ mí. Wọ́n bẹ̀. Ṣé ibi bẹ́ẹ̀ ń jẹ́ àgbàlagbà? Ẹ pọ̀ lọ́nà ó dà pé wèrè ṣe yìí sí òun kọjá olórí burúkú yìí. Olórí burúkú làwọn ò. Má là ń gò. Àpòrán fẹ́ yọ àwọn olórí burúkú yìí. wọ́n fẹ́ yọ owó nìyẹn. Wọ́n lọ wọ́n dẹ̀ dúró bẹ̀. wọ́n fẹ́ yọ owó nìyẹn. tọ́ bí ọkọ̀ bá ròkun rọ̀ṣà tó bá darí dé yóò fi àbọ̀ fún Elébùté ibi tí a rí dèrè pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ní òní ẹnu ọ̀nà ààfin Kábíyèsí Aláyélúwà Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ náà ni a wà tí a fi ẹnu ẹ̀ gúnlẹ̀ sí ẹ ṣe adúpẹ́pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti tẹ̀lé wa látàárọ̀ nílé iṣẹ́ Kábíyèsí TV a sì ní já yín nítànmọ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọ̀bẹ ẹ tún jẹ́ ká pàdé lọ́la alágbára Ọlọ́run tí Kábíyèsí Aláyélúwà Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ tí wọ́n gba gbogbo àwọn ládéládé lálejò ní ààfin wọn níbí àtijọ́ Monday lálẹ́ Monday mọ́jú Tuesday tí wọ́n gba gbogbo àwọn olórin jàǹkànjàǹkàn lálejò tí wọ́n wàá fi ara orin dá wọn ní ara yá tí wọ́n sì fún oníkálùkù lẹ́bùn yálà ọmọ kékeré tàbí àgbàlagbà pẹ̀lú àṣẹ alọ́wọ́ Ọlọ́run aṣọ́dún ọdún nìyí a ṣe tẹ̀mí nínú owó nínú ọmọ nínú àìkú baálé ọ̀rọ̀ tó bá tún dìwòye àmọ́dún ká tún jọ ríra kárí nǹkan rí gbèsè pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè kò ní burú kò ní bàjẹ́ fọ́mọ ẹnì kọ̀ọ̀kan títí ìgbà míì tá a mọ̀ pàdé níléeṣẹ́ Kábíyèsí TV wọ́n fi Àlàbí lórúkọ tí mo jẹ́ ńlá ní onímọ̀ tí wò sì á pàdé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Olódùmarè lọ́la lágbára Ọlọ́run láàfin Ọ̀nìrìṣà ilé Oòduà ìkan náà láti pàdé tí wọ́n sì fún yín ní ọ́pẹ̀tì gbogbo bí bá ṣe ń lọ ẹ kú kalẹ̀.